lára dé yìí tó bá ti jẹun tán ṣùgbọ́n kó jẹ́ kó lò. Màá lò ọmọ ṣé mo dúpẹ́ o. Ọmọ rí atọ́jú wa náà. Tọ́lá ní màá Àrínọlá máa Akin. Màámi. Mo fẹ́ bèrè lọ́wọ́ yín. Lájọ́ tí mo ti bẹ̀rẹ̀ ààrẹ yìí, fámìlì bàbá yín wò lẹ́rìn bí. Fámìlì mi wo gangan wọn lẹ́rìn bí. Màámi, mo ti sọ fún yín pé kẹ́ gbàgbọ́rọ̀ fámìlì. Òun ló fi yẹ pé kẹ́ ẹ mọ̀ dájúdájú pé àní fámìlì. Mo wá fẹ́ kí gbogbo yín kẹ́ ṣe ra yín lóṣooṣù ọwọ́. Ẹ má bára yín jà. Ẹ mọ̀ pé lágbára Ọlọ́run ọmọ rí agbẹ̀yìn yín náà. Ẹni rà ní fẹsẹ̀ sí. Ẹni rìn ju ibi òkú náà. Ààbò Ọlọ́run máa dájú lórí yín. Màámi, àdúrà yín ti ń pọ̀ jù. Wá kí lẹ ṣe fún wọn gan náà. Mo ti bá wọn ra màlà kó tiẹ̀ jẹun kán rest. Ẹ wá lọ gbóúnjẹ wá fún wọn. Ṣé màmí fẹ́ sùn ni? Màámi. 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 Yeah! Màámi. Màmí! Màámi. Màámi ti kú. Màámi. Hello. Tọ́lá ni orí ìgbé yìí náà ló ṣe wà ní. Jẹ́ kí n ṣe àlàyé gan fún ẹ. Àbí ṣé o mọ̀ pé téèyàn bá kọ̀ sọ̀kùnsọ̀kùn ó máa ń fàbọ̀ sára ni. Kò sí nǹkan tá a fẹ́ bọ́ lọ́run ohun tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n òtún gbọdọ̀ wá ṣe ra ẹ léṣe níbi ìkọ́mọ sọ̀kùnsọ̀kùn tó ti mọ̀. Tẹ́mi bà mí. Àwọn àbúrò mi. Ìyá mi lọ, àwọn àbúrò mi ti lọ. Ọwọ́ kò ní kíkọ́. Ẹnì kankan ló dáwọ́ Ọlọ́run wà pẹ̀lú ẹ. Ṣùgbọ́n pé gbogbo nǹkan tó kalẹ̀ yìí náà wọ́n ní mo rò pọ̀ tí fi sọ pé kó máa bọ̀ bíbà kó má bàa jẹ́wọ̀n nìkan. Àlejò àmàrẹ́ni bá sọ̀rọ̀ àmàrẹ́ni fara ro. Wọ́n ò fẹ́ kó dàbí ìgbà tí ẹ pé ó ní mínìn báyìí. Kò dẹ̀ máa wò ó. Sórí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí náà Ọlọ́run ti gbàbí kan dá wa láre o. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nǹkan ta ti ń lé látijọ́ yìí tó ń fè ní déni tó ń fọ̀nà dọ́là fún wa nígbà tí màá dọ́fíìsì wọn láàárọ̀ yìí ń ṣe náà ti approve sílẹ̀ already. Ní kúkúrú ṣá wọ́n jẹ́ kó yé mi pé wọ́n ṣe ti approve iṣẹ́ yẹn fún wa bíbá ká tó lè wá commence iṣẹ́ bíbá aláti lọ fún training 3 or 4 months ní UK. Irú ẹni tó bá ti wá níyàwó àbí tó láfẹ̀sọ́nà bíi tiwa báyìí aláǹfààní àti mú ìyàwó wa dání apart from owó tó fi ti ń dì fún wa ṣòrí pé ibẹ̀ yẹn sin Ọlọ́run fẹ́ wa jọ torí Ọlọ́run next thing tẹ́ ń fẹ́ ká fèsì sí òun ní ká bẹ̀rẹ̀ sí fèsì bá ṣe máa process àwọn documents wa. Process document. Yeah. Case ta ní police station kan wọ́n tí mú bọ̀bọ̀ tó pa àwọn àbúrò mi. Sorry, with this development ní ti tèmi o èmi máa ní ká let go. Ok jẹ́ ká assume pé bọ̀bọ̀ tó pa àwọn ọmọ yẹn wọ́n ti rí mú wọ́n gbé lọ sí ilé ẹjọ́ adájọ́ dájọ́ pé kán lọ pa bọ̀bọ̀ tó pa àwọn ọmọ tiwa. Jọ̀ọ́ Tọ́lání ṣé tán bá pa bọ̀bọ̀ yẹn ṣé ó máa jí àwọn ọmọ tiwa ni. Ìyá fìjà ìfọlọ́hún jà. Tọ́lání èmi ò fẹ́ bó ṣe ń go about ọ̀rọ̀ yìí ṣé bínú ẹ̀ ò ṣe dùn yín ṣé inú tèmi máa dùn ni. No bọ̀ mo kàn fẹ́ mú dá ẹ lójú pé sórí ìyí tọ́lọ́run ti bẹ̀rẹ̀ sí í ṣe fún wa lóore Ọlọ́run máa jẹ́ kó jáṣe kalẹ̀ fún wa èmi dẹ̀ ti ṣetán máa dúró tì ẹ́ láti sìn débi tọ́lọ́run bá sọ pé ó tó ni bó bá wẹ̀gbẹ́ báyìí èmi lórí
bó wo ẹ̀yìn èmi lórí tó ti gbọ́ tó ní ọmọ ìfẹ́ kó fọkàn mọ́ way forward ló kó fún wa báyìí sí tó ti gbọ́ máa ń jẹ́ ọlọ́run wá pẹ̀lú wa just trust me. ẹ ṣeun gan ẹ kúṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá client ń sọ̀rọ̀ ṣe rí àwọn èèyàn ti sọ wá lẹ́nu wá láwọn ọlọ́pàá àmọ́ṣẹ́ wa bí iṣẹ́ help the police to help you ṣé bọ́mọ ìyá wọn ni ilé wọn ló ń gbé òun ló dẹ̀ gbé mọ́tò ló tó lọ commit atrocity ṣe rí family àwọn tí wọ́n fi mọ́tò pa yìí jojúmọ́ náà wọ́n á ń pariwo ń bì ṣe rí lójú wọn ṣe ló dàbẹ́ ni pé à ń cover boy tó fi mọ́tò pa àwọn ọmọ yẹn kò dẹ̀ rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ mo fún ní ọjọ́ 7 péré láti lè produce boy tí ò bá ń ṣe bẹ́ẹ̀ mo tún máa arrest madam torí pé mo rí pé ọmọ ìyá ni wọ́n ń gbélé wọn dẹ̀ lè sọ fún wa pé àwọn ọmọ ibi tó wà. ẹ má wọrí ọ̀gá ọlọ́pàá ṣe rí àwọn pé láì wọn náà ó fẹ́ jọra agbófinró lẹ́yìn agbẹjọ́rò lèmi jẹ́ so a ní láti máa pín tán fún fúnra wa tura méjèèjì lájọ mọ́ ń pa ẹ̀ ẹ̀yẹn má wọrí I try best wa. ẹ ṣe okay, try. Appreciate you. Thank you very much. Thank you very much. Madam, ẹ jẹ́ ká. All right. Mo ti fẹ́ máa lọ sí Abẹ́òkúta báyìí wọ́n ní ọ̀rẹ́ ẹ̀kọ́ wà ń bẹ̀ so kí n lọ wò bí ọmọ ibi tó wà ó sùn mí ká tiẹ̀ mọ̀ pé ó wà òkè ṣé mo pé pẹ̀lú kí ní tó ṣẹlẹ̀ báyìí ṣọ́ọ̀kì máa mú yàn wọ́n lọ sá ó lè jẹ́ ṣọ́ọ̀kì mọ́ mi kó má yẹ pé ó ti lọ síbi kan òun ò tọ́jú ẹ̀ kò sí lọ hospital kò sí yàn kan àti ẹ̀ mọ̀ pé ó wà lálàáfíà. Fúráyọ̀ nǹkan tẹ̀mí wò ní wípé àtúnyẹ kò ti wá káàkiri náà wò rí. máyì tí wà lọ sábẹ́òkúta ṣùgbọ́n èmi tó níbi ta lè wá sí. ẹ já máa lọ. ó yá àárín bẹ́ẹ̀. sórí gbogbo nọ́ọ̀sẹ̀sì tó kọ́ sí kí ló fẹ́ ká ṣe ń sìn kí ló gbogbo nọ́ọ̀sẹ̀sì nítorí Ọlọ́run kí ló ṣẹlẹ̀ mo ń gbọ́. àǹtí mi èmi náà lè sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ mi ò lè mọ́mọ́ pààyàn bí mo ṣe ń rush báyìí mo rá ọmọ yẹn tó kó sẹ́nu mọ́tò mi mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ àǹtí mi èmi ò lè mọ́mọ́ pààyàn náà. bọ́ mi ṣe ni gbogbo nọ́ọ̀sẹ̀sì ọmọ yìí ṣe ni nọ́ọ̀sẹ̀sì táyọ̀ ṣe ṣe ń rí inú ṣùgbọ́n ni o tún sá kúrò ń bẹ̀. Òtúráyọ̀ má jẹ́ ká tiẹ̀ bílẹ̀mù ẹ̀ nísìn bá ṣe máa ṣe tó jẹ́ wípé kò ní sí wàhálà fún tí àbúrò ẹ̀ ò ní ṣẹ̀wọ̀n òun ní o torí mo mọ ohun tí mò ń sọ o lọ́ọ̀yà ẹ̀ ni kó ṣáà múra síṣẹ́ dáadáa kó múra síṣẹ́ tí wọ́n ò ṣe ní sọ ọmọ mi sẹ́wọ̀n o ìyẹn ló ṣe pàtàkì o àti pé ìwọ gan ó yẹ kó kìlọ̀ fún ni ohun tó yẹ kó sọ fún sí ni wípé kó má jáde kó nu bìtà fi sí ó ti wà ń bíbáyìí látìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ìjẹ́ mo sọ fún ẹ ṣe bígbà tí mo rí wàhálà ẹ lórí ẹ tí mo rí pé ara bíi ọmọ ta mí ni òun ló jẹ́ kí n mú ẹ wá sí bíbá mi ìbá tí mú ẹ wá àbí mo tọ́ torí náà má jáde ń bí o báwo ni oúnjẹ. ẹ ó fún mi lóúnjẹ mọ́ mi kò kàn sówó kò sọ lọ́wọ́ mi mọ́ ni. kò sówó lọ́wọ́ ẹ wo ọkọ mi fún àbúrò ẹ lówó díẹ̀ sọ. mi lówó. máa fún ẹ padà. mo ti kó gbowó fún lọ́ọ̀yà mi ò lówó lọ́wọ́. o ti kó gbowó fún lọ́ọ̀yà. ọmọ tó ṣe fọkàn ẹ báyìí máa fún ẹ lówó ṣe ti gbọ́ kó ti lọ fún ọ ti gbọ́ kọ́ máa ṣílẹ̀kùn fún ẹ. ẹ jẹ́ àmà lọ. tó bá gbọ́ kí àǹtí mi. filẹ̀ tó bá gbọ́ kí ṣílẹ̀kùn fún ẹ. agbègbè máa yanjú èyí tó ìwà yanjú àìní kọ́ lọ́run yanjú náà kọ́ tó ti gbọ́ ó yá wá tilẹ̀kùn wáyé kọ́kọ́ sílẹ̀. Hello ma, kò sí problem ma. Mo ní kí n bèrè lọ́wọ́ yín pé ṣé ẹ ti rí àbúrò yín yẹn. kò síbi tí mi tí ìwà bọ̀ yẹn dé mi ò rí o. Ẹ ti rí náà. ó sún mi báyìí. 7 days tó máa kó wọn, ó máa ti kú 2 days nísìn. lọ́yà báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí dẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé mo lọ háìdẹ̀ síbì kan mo ní mo ti wá kiri kò sí gbogbo ibi tó máa ń lọ gbogbo àwọn ọ̀rẹ́ gbogbo bẹ́ẹ̀ mo ti dé kò sí dìbò yìí tó mọ ibi tó wà
kí lẹ fẹ́ kí n ṣe. so gbogbo 5 days tí ó lọ kọjá yẹn kí lẹ wá fi ṣe ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kí n gbọ́ ẹ̀rù ń bà mí o torí tí wọn ò bá rí bẹ́ẹ̀ yẹn wọ́n máa padà gbé yín ni o wọ́n máa padà gbé yín ni of course àwa lọ́ọ̀yà gan ò ní lẹ́nu ẹ mọ̀ pé wọ́n respect profession wa náà fi fún wa l'opportunity yẹn ni. kí la máa ṣe sí báyìí. ẹ wá ọlọ́run á fún yín rí o because inú mi ò ní dùn rárá tó máa padà gbé yín àwọn orí ẹ̀ máa tẹ́rìbù àní lẹ́nu ọ̀rọ̀ rárá ọ̀rọ̀ ẹ̀ mo ti gbọ́. irú àwọn ẹ̀dá òde ṣé máa ń fi iná sórí òrùlé sùn ni. anyway wọn náà tí wọn dọ̀ mí wọn rẹ̀ ti gbé ilé ojú ṣe ní bá sí. ṣé kò tán ẹ̀ sìn ṣé o ti rí òun wá mi lójú gbàlagbà bẹ́ẹ̀ yẹn gbà tí ń sọ fún ẹ lọ́jọ́ sí kí ló sọ fún mi màámi ní kò lè gbé bò mí ọ̀dọ̀ mi ni kò máa gbé kíní kan ọmọ yìí má pa mí ṣé ara ẹnìkan ló fẹ́ pa ń sìn ṣé kò fẹ́ pa gbogbo yín báyìí. ìfà kúndé ti ń kó tiẹ̀ bẹ́ẹ̀ mi náà mo wà láwọn ò lè ronú torí títí ẹ bàtà dẹ̀dẹ̀ bí ń sìn kò ń ṣọ̀rọ̀ tiẹ̀ nìkan ọ̀rọ̀ àbúrò ẹ̀ yìí náà ni. wo jẹ́ wá sọ fún ẹ èmi ò lè para mi lórí ọ̀rọ̀ ọmọ játijàti kan mi ò lè para mi lórí ẹ. wo ẹ̀ ń sìn ní ìwọ náà wo ara ẹ mo wà lọ́hùn sí mo ò lè ronú ṣé nǹkan tó fẹ́ máa fi ayé tèmi ṣe nìyẹn ni èmi lè para mi kékeré náà àtọ́ wo máa fún ẹ ní options méjì ìkànnú ẹ ní kò di àbúrò ẹ mú àbí kó kó ẹrù ẹ kó wá bá mi lọ́hùn kọ́kàn mi lè kúrò ní gbogbo ìrònú yìí tó o bá lè ṣe yẹn well ó tán nìyẹn o lẹ́kọ̀ọ́ má ṣe báwo lẹ́kọ̀ọ́ má ṣe báwo. báwo ló fẹ́ kí n ṣe sọ̀rọ̀ báwo ló fẹ́ kí n ṣe ok ìwọ máa wo rẹ̀ ń sìn ìwọ yìí wọ́n mú ẹsẹ̀ wọn ṣẹ̀ fi ẹ́ lẹ̀ ni na wọ́n sọ kó lọ produce àbúrò ẹ and they are giving you 7 days ultimatum ìwọ sọ fún mi níbo ló ti fẹ́ rà àbúrò ẹ ọ̀hún níbo ló ti fẹ́ rí. ó kí tó bá kú òjijì ó máa mú kan mú méjì tí sọ fún ẹ ọ mo ráyè kó nǹkan tó gbogbo ẹkún tó sún ẹ náà sọ ìjọba ọ. If not just me, I'll be doing anyhow, because nobody go there to challenge me. Who asked you to shoot this guy? You are stupid. This is stupidity. Minikẹ́ lọ mú ìyàwó ẹ̀dẹ̀ ṣútẹ̀. Ṣé òkú ẹ̀rọ nídìí náà bá yẹ? Ṣé tó fẹ́ di ẹ̀gídì ní kó tó pa ni? You will pay for it. Ó yá carry the cost.
ẹjọ́ nítorí ọ̀nà ṣe fẹ́ẹ́ fẹ́kùn ṣe ra yín léṣe ẹ má sọ ẹ má fẹ́kùn ṣe ra. Súnráyọ̀ sórí mi tó bá mi jẹ́ sórí pàtípà burú ẹ̀ báyìí mo fi inú wẹ́nu mo jẹ́wọ́ nítorí wípé mo sọ fún ẹ ibi táàbùrú ẹ wà tí mo lọ tọ́jú ẹ sí ó dẹ̀ lọ pa wọn ọlọ́pàá Túnráyọ̀ wọ́n ti pa àbúrò ẹ báyìí Ṣóráyé mi ó ṣe yí dáadáa ó Túnráyọ̀ ládùúgbò wàhálà tí mo jẹ lẹ́yìn lórí. ìyá Túnráyọ̀ mo ṣe lóògùn tí a Ọlọ́run kò tí ọ òkú àwọn odò tí ọ wẹ́rẹ́ báyìí làágbò gbogbo ẹbí a ti fi inú konú a sì ti fi kùn lùkùn torí bẹ́ẹ̀ ni bá kú ẹni ní kù. ìyá mi tiẹ̀ ní ìní bàjẹ́ agboolé yìí ní dàrú ó yàwó mi ọ̀ ṣìyàn ajagunlé gbé ọ lákẹ́lé dúró tì ọ wo gbogbo wa ti mẹ́nu kò báyìí ibi yàrá sọ̀rọ̀ ń sí ni pé àbúrò ọkọ ẹ̀ kò ní èso ọlọ́pọ̀ o. èmi dé ojú yọ mú wò mí èsì hàn lóyún ọ̀rọ̀ yìí ń sọ èyí ọ ní o jẹ́ kọ̀rọ̀ mi yí ọ sọ lóyún yóò gà nú ẹ yìí gbàyọ ọba bí tán ìyọ bí ilẹ̀ wẹ́rẹ́ ni gbàyí ń lò ń àṣẹ̀ṣẹ̀ sún ọlọ́pọ̀ ìyé àmọ́ kóná lọ àbẹ̀rẹ̀ ẹsẹ̀ wo ṣe jẹ̀gbọ́n rẹ lọ. ẹ wò mo ní mo fẹ́ dúró sínú ilé yín mi ní kẹ́ wá ṣú mi lópó mo fẹ́ dúró sínú ilé yìí láti fi tọ́jú àwọn ọmọ mi ni kí n lè fi fọkànbalẹ̀ tọ́jú àwọn ọmọ mi mo ṣe ni mo fẹ́ dúró sínú ilé mo ti bí kan sílẹ̀ kọ́lọ́n wò mí kí n gbélé náà láyé àtàlàfíà lẹ́wà lẹ fẹ́ ṣú mi lópó Ọlọ́run má jẹ́ kó possible ẹ má rò rárá mi ò ṣú opó kankan ọlọ́mọ méjì ó kúrò nú àgùn ẹ ṣe. bí aláyé ti dáyé ni wọ́n ti ń ṣerú rẹ̀. ẹ ṣé ó jàre màmá ẹ jẹ́ kí n ṣàlàyé fún kó lè yé my dear bóyá ohun tí wọ́n ń sọ yìí ẹ dáadáa sórí èmi náà gbádùn wípé wọ́n ń ṣúyàn lópó àbí wọ́n ń fagídí múyàn fún yàn àmọ́ pé àṣàlẹ̀ wa ni ká ṣúyàwó ẹ̀gbọ́n fún àbúrò nígbà tí ẹ̀gbọ́n bá sí láyé pàápàá jùlọ tíyàwó ẹ̀ tàbá rí i pé ó ṣe kéré wọ́n má bàa fìyà jẹ èmi tó dẹ̀ ń wò yìí náà ó yẹ kó mọ̀ wípé àràkún láṣọ bá gé o olóṣì èèyàn ló rìn òwò ọjà torí pé ó gentility ẹ̀yẹn gangan lèmi fẹ́ ta sí òun ló jẹ́ kémi náà accept pé máa ṣu ẹ lópó màálùú tó lọ́ra ó pọ̀ ń sábò but mo fẹ́ kó wò mí dáadáa kó mọ ẹni tí wọ́n ń sọ ń pa wọ́n sẹ́lòmíì o èmi gangan ni wọ́n ń wí o. gbà tó wá jẹ́ iná nǹkan ṣẹ́ gbé náà rù ni Ọlọ́run má jẹ́ God forbid in Jesus name. bó o lọ ṣe sọ̀rọ̀ báyìí wo ṣe sùúrù tiẹ̀ o ṣe sùúrù èrì rẹ ní ń bínú lọ́wọ́ ni wo ìyàwó mi èmi mú ọ mo lẹ́yìn ẹ̀ ṣe jẹ̀gbọ́n rẹ lọ. ẹ̀jẹ̀ kan náà mà ní. ẹ wo dádì ṣe ibẹ̀ eré mi kò sí ọ̀rọ̀ ńbẹ̀ ẹ gbàgbé ẹ ti gbọ́. ìyá Túnráyọ̀. ọ dìde níwájú mi níwájú gbogbo mọ̀lẹ́bí. How are you? Ìyá Túnráyọ̀. Ṣé o sùn dáadáa? Ṣé o wà okay? Sórí àwa ò ní tààrò wá ti yín nítorí èmi mọ̀ pé olóòótọ́ lù òun nìkan lù. Gbogbo mọ̀lẹ́bí wọ́n parapọ̀ lé ẹ lórí wọ́n ṣèpàdé. Ó dẹ̀ ti yẹ kán wá fún ẹ lábọ̀ ìpàdé tí wọ́n ṣe. Wọn ò wá fún ẹ. Àbí wọ́n ti wá fún ẹ lábọ̀? Ṣé rí irú àwa ta fẹ́ràn yín ta jó lólùfẹ́ yín lè máa ń rí bí èèyàn bí èèyàn lèmi ṣe ní kí n gbéra kí n wá sọ fún ẹ àbọ̀ ìpàdé ta ṣe o ṣé mo jẹ́yàn ń sìn àbí mi ò jẹ́yàn àwa ò ní tààrò wá yín anyway ní kúkúrú ọkọ ẹ ti ṣaláìsí may his soul rest in peace ọmọ kékeré tó gbé dání náà rè oyún mi ló wà nípìn adẹ ni ó jẹ́ ó sọ pé igun ni
nígbà tó wá ní egun ni nísìn. àbọ̀ pàdé tí gbogbo ẹbí ṣe ni wípé wọ́n ní ọlọ́run á wo ọmọ ẹ̀ tún ráyọ̀ fún ẹ o ọlọ́run á dẹ̀ wo yín inú wípé wàá sọ láyọ̀. wọ́n wá ní kí n sọ fún ẹ pé between now and the next 7 days wípé kó páàkì gbogbo ẹrù ẹ tó wà nílẹ̀ yìí. ewu ní gẹ̀rẹ̀ àwọn mọ̀lẹ́bí fẹ́ lo ilé. páàkì ẹrù ẹ kó máa gba lé yín lọ. ẹ má ṣe gba ìbá kọ́kọ́ mi bó mo fẹ́ lọ. ewu bètè ewu tèmi ewu táwọn ọmọ ewu tó nínú mi ewu tọmọ yẹn ṣàánú mi ẹjọ bó mo fẹ́ gbà. farabalẹ̀ o sórí jẹ́ nsọ́n kankan fún ẹ o fẹ́ jẹ wá máa yé ni àbò fẹ́ jẹ wá mógún wọ́n ní o dúró lé wa olóòlè fẹ́ wa o gbọ́mọ kókó dání o tún gbóyún inú àwa dẹ̀ ti mọ̀ pé tó bá ti bí tinú ẹ̀ tán wàá lọ́kọ mi ṣé wàá lọ́kọ mi ń sìn gbogbo wàhálà tẹ́ni ẹlẹ́ni ṣe ìwà àtọkọ tó bá tún fẹ́lẹ̀ tún máa jogún ẹ̀ níbí kí ló dé o fẹ́ jẹ wá máa yé ni o ṣàmọ̀ kọ́kọ́ tó fẹ́ ó níyà ó ní bàbá ó lẹ́gbọ̀n ó lábúrò ó lẹ́bí ó náírà bátan kí wá ni kó wá jèrè jẹ tiwa nígbà tó kọ̀ tó náà fẹ́ wá nu ilé wa mọ́ wà tó máa gbélé ẹ̀gbọ́n mi sórí àwọn ọmọdé yìí wọ́n lẹ́lẹ́dàá tiwọn n tá à ń sọ ní pé nígbà tó ti decide pé o fẹ́ máa kó lọ máa gbé àwọn ọmọ lọ táwọn ọmọ bá wọ age of 25 to 30 years wàá gbé wọn padà wá wọn wá claim yìí tó jẹ́ ogún bàbá wọn àmọ́ wọ má fọkàn sí o má rò pé o lẹ́tọ̀ọ́ kankan nínú ilé yìí mọ́ gbogbo àbò dáhùn. táǹtì ẹ̀ mọ̀ bóyá ikú ẹ̀gbọ́n wa gan bóyá owó ẹ̀ ló ti wá ń sìn gẹ̀rẹ́ kí ni ń jẹ́ yà wò bí ibi tó bá wùn ẹ̀ gbà lọ èmi ò dúró de court order o. bóun ẹ̀ lọ sí court lọ sí anywhere kò ní kó lọ dájọ́ yẹn ẹjọ́ tèmi dá yìí òun lọ authentic o gbọ́ o dẹ̀ mọ̀ authority ló ń sọ̀rọ̀ tí n bá ti ń sọ̀rọ̀ bàbá ẹnìkan kan ò gbọ́dọ̀ dún mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ wàá rí wo. àdápàyàn lójú ẹ̀ rí àdápàyàn lójú ẹ̀ rí tó bá bí ẹja kó bá kẹrù ẹ̀ jáde ọmọ wo má jẹ ń dáná mọ́rán ọ̀run má jẹ kọ́ nínú orí olóògbé yẹ́lẹ̀ Susan! sọ ilé ìdílé adìyẹ má mi lọ́wọ́ ẹ̀mí mi yóò kọ́ náà ní ìparí rẹ̀ lẹ́yàwó mi lẹ́dìdé ṣìlá dìde lẹ́yà mi ọmọ asọ́ ni ọ̀ṣẹ̀ ṣèṣì. bàbá ọkọ mi lọ dídí láàárọ̀ yìí lọ ní pé wọ́n ti ta ilé yẹn pé kí n kú òun fẹ́ sá. tán ọmọ ìyá bá ń bá wí yìí bá ń warùn kí ó ṣe tán yé parun nu o ọ̀rọ̀ ìmọ̀ amọ̀rí báyìí ìwọ lọ fa ká níjọ́ ìyá ń ṣèpàdé mọ̀lẹ́bí òun lọ ti gbọ́rọ̀ ṣe mí lẹ́nu wípé òun ya wíìrè o kárakùnrin èké sú ọ lópó gẹ́gẹ́ bí àbúrò ọkọ ẹ ọ̀ní ìpọ́síbù òní láti ta lé mọ́ lérí èèmọ̀ yàkùyọ́ ṣe ìdí ẹrù ẹ lọ ti fẹ́ lérè yìí o àmọ́ ọ̀nà tó ń bẹ o sọ ń gbọ́ mi ọ̀nà mẹ́ẹ̀ tó ń bẹ ọgbọ́n yìí kọ ọ báyìí ọ padà lọ rí bá ọgbọ́n mi ọkùnrin ẹ̀ṣẹ̀ méjèèjì bábọ́kọ mi mo mọ̀ ti gbà báyìí o kọ́sùn mi lópó jù bá lọ. bó dáàdi wọn lọ ti ta lé yẹn sá. ìyàwó mi ayé o mọ̀mọ̀ ṣé bọ́dọ̀ mi ni kò wà n yóò sọkù ọ yìí ní kí wọ́n lọ rí ṣe n kúnlẹ̀ ẹ̀ṣẹ̀ méjèèjì pé olówó eré mi o ọbọ̀kọ mi tiẹ̀ ní ìní ìbàjẹ́ mo ti dé báyìí o mo gbà tiẹ̀ mo di ìyàwó. mo ti gbọ́ sàbọ̀ kò possible sà. kò ṣeé ṣe sà. èyí náà dá possible náà ṣé àwọn ẹbí ẹ kọ́lé àwọn mọ̀lẹ́bí ẹ nílé ọmọ irú ẹni yóò jẹ́ o bó bá padà bọ́ nínú ilé òun ọ̀ràn àmọ̀ kí ìrìn àjàǹdùkú ní máa kó rìn kiri ìlú èrè sọ jù yín lọ bí àwọn mọ̀lẹ́bí ẹ bá kọ́lé bí èèyàn possible padà sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ẹ kọ́ lọ́ọ́ rí máa gbé bẹ́ẹ̀ àwọn adìyẹ yóò possible fún ọrí àwọn relation ní abàyà kiri mọ̀ òkú ẹ̀ṣẹ̀ rẹ̀ ń bẹ lára ẹ̀ bí possible bí possible. mi lè ṣe kò possible mi lè ṣe. ẹ wo gbogbo iṣẹ́ ìsọyìn òpin yìí kò sí tó kàn wá pẹ̀lú sí ọ̀fọ̀ kí ló kọ́ ọmọ nílẹ̀
kí ló kan náà nínú ejò sàn yá. mo nílẹ̀ làwa kẹsànwó ká talẹ̀ fún yín kẹ gbalẹ̀ yín kẹ dẹ̀ máa lọ́ yín kí ló kọ́ mi ọ sọ fún yín pé mi lè mí báyọ̀ ṣe sí ọ̀fọ̀ ni ẹ wo ṣẹ́rù ń bẹ̀ yín ni ṣẹ́yìn ò dáyàn mọ̀ ni ẹ̀yin ò rójú ni ẹ wo I can't shout èmi ṣe gé bèlúbèlú ni mi ò lè pariwo ṣó ti yé yín tẹ bá mọ̀ pé fẹ́ ralẹ̀ ẹ kówó wá ẹ ṣáà mọ orúkọ tó ń pè mí ẹrù tó jowó ẹ lọ́wọ́ Babalọ́lá dé ṣó ti yé yín owó ni o lẹ́yìn owó ló tún kàn tábà tún mówó tán owó náà tún ní lẹ́yìn owó náà ni kò sí nǹkan mi lẹ́yìn owó tó tún jowó lọ o kò jù bẹ́ẹ̀ lọ all right. bàbá orí ilẹ̀ tẹ lọ kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀. bàbá wọ́n lé bọ̀dì sáré ni wọ́n ṣí wa kábàkábà. wọ́n ṣí yín àbẹ́yìn lẹ ṣí wọn. bàbá wọ́n ti pọ̀ jù wọ́n bò wá bí ìgbà tí súnmọ́ bogi ni. ọlọ́run. wọ́n bò yín ẹ ya wèrè ni ẹ lẹ́nu ni àbẹ́ lágbára ṣe ń sìn nǹkan. bàbá àárí. jùgúnúdà. bàbá ìgbẹ́ là fẹ́wé. kí ló wá ń ṣe yìnbó so ẹnu lásán lẹkọ̀ọ́ ń tà fún mi bíi ìtajà kara ni. irọ́ bàbá wọ́n ti pọ̀ jù ní. ayé yín ò ní dìdí wọ́n ti pọ̀ jù ẹ̀yin tẹ wà ń bẹ̀ nǹkan kí ni ẹ lágbára ni. bàbá irinṣẹ́ tó kó dáná ju tiwa lọ a lè dúró tán. irinṣẹ́ rí ọwọ́ náà kó wá ní irinṣẹ́ mélòó náà kó wá tó pọ̀ jù tìyín lọ ẹ kàn máa ń ṣe bí wèrè ṣá ká má lè jáde lọ ká ní àfihàn ṣọ́lé so wọ́n á gbà tá mọ́ wa lọ́wọ́ tá a bá fi ru yín ṣọ́lé tá a bá sínlé àbí ẹ mọ̀ tó ń pè ní return of Bruce Lee òun ló máa ṣẹlẹ̀ nísìn ẹ lọ pé gbogbo àwọn boys nílé lóko gbogbo bíi gbogbo wọn bá wà. ẹni láago 4 ìrọ̀lẹ́ kan bá mi ń bí àjọ ń padà lọ síbẹ̀. ikú apátọ́ wọn ti yé yálọ ọ̀nì dúró wò. lórí burúkú ẹnu. ìwọ tí ẹ dúró ń bí sorry dìde máa mo máa fi ìkúnlẹ̀ pa mí èmi ń lọ èmi ò ráyè òṣì o kí ni ó ṣẹlẹ̀ kí ni ó fẹ́ sọ gan. lásìgbà tẹ́tí lé èmi àtọmọ ni ọ̀dọ̀ àwọn fámìlì mi kan ni mo ti ń manage ṣùgbọ́n àti jẹun yẹn ó le díẹ̀ ní sà even gan oyún inú yìí gan mi rí bí gbé lọ sọ́sìpítù ní sà mo wá ní kí wá bá yín pé kẹjọ tó lóun pé ràn mí lọ́wọ́ ìjọ. ìkúnlẹ̀ òun ṣèwà ohun tá a máa jẹ là ń wá kiri dìde ńlẹ̀ ẹ̀wọ̀ inú ráyè gbogbo oṣù yẹn o kí ni ó nídìí ń sìn. owó ni sà. ẹ̀yin gan ò mọ̀jọ owó lọ gbogbo ìgbésí ayé yín owó ni obìnrin ẹ gbádùn kẹ máa ṣíìtì púpọ̀ owó ṣáá ni ṣé owó àbí owó ni méjèèjì o ṣé owó ti bí àbí ó tọ̀ owó ni sà. owó ni ìyẹn ni ìrànlọ́wọ́ tó fẹ́ ìrànlọ́wọ́ tẹ máa ń fẹ́ náà nìyẹn anyway ìrànlọ́wọ́ ni agbára kìíní ẹgbẹ́ lè lọ ó fẹ́ àbó òkọ́ ìtẹ́mi ní nìyẹn àwọ̀ owó ọ̀gbẹ́ni tètè máa lọ mo fẹ́ lálejò máa lọ jọ. ìwọ lọ bẹ́ẹ̀ torí ọmọ ni mo ṣe ń jẹ mi ò fẹ́ kí a jẹ àwọn ọmọ mi. kí ni mo bẹ̀rẹ̀ tí mo sá lórí yìí pé kẹ́ bá lè jẹ́ èèyàn kí yàrá bá jẹ́ ni káyìí méjèèjì bá tọrọ jẹ kẹ́ bá tọrọ mú kẹ́ jẹ́ èèyàn kan máa wò yín níwájú báyìí ó dẹ̀ fi tiẹ̀ kó bá bí mo mọ̀ bí tí mo rìn dé. mo fẹ́ kẹ́ bá mi wo ọjọ́ ọ̀la àwọn ọmọ mi ẹ bá mi wò. kí wàá ló kó àwọn ọmọ. Túráyọ̀ àti Ayọ̀ ẹ̀gbọ́n ni Túráyọ̀ obìnrin nìyẹn àbúrò ni Ayọ̀mídé ọkùnrin ni. tó ìbẹ̀yìn tẹ́ ẹ kọ́ mi létí tí alẹ́ tí mo fi mọ̀ ọ́ tẹ́ o ìbẹ̀yìn tẹ́ ẹ kọ́ mi lẹ́la ìwòrì tí fi là fún mi ẹ̀la ìwòrì ifá olókun aṣọ̀rọ̀ dayọ̀ ìwọ lẹ́lẹ́rìí ìpín àtórí ẹni tí ò sún ọ ṣe ọkùnrin dúdú tínú ẹ̀ funfun wọ́n fi rè pé bí wọ́n fi bí péré wọ́n sì fòlòlò fọhùn bí ìgbésí ayé àwọn ọmọ méjèèjì yìí bá ti rí ẹni kó o fi yé mi o ẹyin gúnugún bà lórùlé ojú gúnugún kálé ojú gúnugún kákó bá ti rí ni owí o.
ògbè òtúá alágbẹ̀dẹ ló rí mi ló fi ibi tí ń rí òwú kì mí ìgbà tí mo pẹ̀yìn dà tán ó fẹ́ yí kiri ìmú rẹ̀ tẹ́lẹ̀ adíá fún Ọ̀rúnmìlà ó lóun fẹ́ fọmọ fọ́kọ ìyá òun tún ṣaláìsí Ọ̀rúnmìlà lóun ò lókun ẹ̀yọ́ ní nínú òun ò léjì àlùkò lápò Ọ̀rúnmìlà gbéra ó di ilé èṣù ọ̀dàrà èṣù ọ̀dàrà ní kí ló dé Ọ̀rúnmìlà lóun fẹ́ fọmọ fọ́kọ ìyá òun tún ṣaláìsí òun ò lókun ẹ̀yọ́ ní nínú bẹ́ẹ̀ òun ò léjì àlùkò lápò èṣù ọ̀dàrà ní Ọ̀rúnmìlà lọ́ọ̀rẹ́ ṣe sùúrù kó o sì kú ọmọnìyàn ṣe ìyá wa. Ó bàbá. Ifá ní kí yín ó ní ṣe yín pẹ̀lẹ́ ó lábìàmọ ní bẹ́ẹ̀ sì po ọ̀rọ̀ ọmọ. Ifá níyà ò ní jẹ yín ẹ wá ráwọn ọmọ méjèèjì tẹ́ ẹ ti torí wọn wáyà yín. Olókun ní ìyà ò ní jẹ wọ́n wọn ò mọ rí jẹ bẹ́ẹ̀ náà wọn ò sì mọ rí mu bí Ifá ti wí o. Wá dẹ̀ lówó lọ́wọ́. Olókun ò rí bẹ́ẹ̀ o. Olókun ní àkówó máwọn méjèèjì látòdì ọ̀run wáyé bó ti wí o. Ẹ wo bàbá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò mí wájú yìí ìyà jẹ mí púpọ̀ mo dẹ̀ máa ń gbà ládùúrà wípé ìyà tí mo jẹ àwọn ọmọ mi ò gbọdọ̀ jẹrú ẹ̀ ìyẹn ló mú mi tèmi náà fi wá síbí ìpè kẹ́ bá mi wo ọjọ́ ọ̀la wọn ẹ jọ̀ọ́ mo fẹ́ káwọn ọmọ mi lówó lọ́wọ́ ni o mo fẹ́ kí wọ́n ṣoríire o àyè tán yan owó yẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi dọ́gbọ́n sí kí wọ́n lówó lọ́wọ́ mo fẹ́ kán ṣoríire kán lówó kọ́wọ́ wọn tó ẹnu kíyà kankan má jẹ wọ́n ẹ bá ń yí padà ẹ bá ń yí kádàrá yẹn padà ẹ jọ̀ọ́. Ìyá wa ẹ̀yin ò ṣe gba kádàrá. ilé gba kádàrá káwọn ọmọ mi má lówó lọ́wọ́ kán má ṣoríire mo fẹ́ kọ́ inú àwọn ọmọ mi kó tọrọ ni abẹ́ fẹ́ kí n ṣí gbogbo ìyà tí mo jẹ ni. wípé ká ṣoògùn owó fáwọn méjèèjì. kì í ṣoògùn owó mi ìfẹ́ tó lóògùn owó àníkẹ́ bá mi yí padà kádàrá yẹn tẹ wí yẹn ni kì í ṣoògùn owó ó ti yàtọ̀ síra wọn kẹ́ bá mi yí kádàrá yẹn padà kí wọ́n lówó ohun tí mo fẹ́ ni kì í ṣoògùn owó. ká fi gbá kan ká fi bọ̀ kan nú. ìyẹn ni mo fẹ́. òwúrú mò ń bọ̀. Ifá Olókun aṣọ rẹ̀ láyọ̀ ó gbọ́ o kíre ó jẹ́ kíbi ó sì wáyè kó lọ rèé wọlé sí. ìyá wa ẹ kíra yín kú oríire. ó ní ẹ ráwọn ọmọ méjèèjì á gba kádàrá kan fún kejì ni. kí ló máa ṣẹlẹ̀ sí kejì. ṣé ẹ wá rèé tá a bá gba kádàrá lára rẹ̀ yìí tá a fi fún kejì tówó bá jẹ́ ìyá wa Olókun kìlọ̀ o ó ní ẹ gbọ́dọ̀ fìyà jẹ èkejì tá a gba kádàrá lára rẹ̀ yìí gbogbo ìgbádùn yòówù tí kejì bá ti ń gbádùn lòun náà gbọ́dọ̀ máa gbádùn ìyà ò sì ní jẹ̀yìn náà bí Ifá ti wí. kò ní fìyà jẹ ṣe bí kì í ṣe pé nǹkan kan ṣáà máa kò lẹ́yìn kankan. láburú kò sí mẹ́. kò ní fìyà jẹ kò ní fìyà jẹ ìgbà wo wá ni kí n kó wọn wá. ẹ mọ̀ kó wọn wá yìí o ẹ wò kódà ẹ mọ̀ bù wọ́n gbọ́ títí tèmi ò fi parí ètùtù tí n fi gbé tutù lé yín lọ́wọ́ bẹ́ẹ̀ sì ti lò ẹ mọ̀ bù wọ́n gbọ́ rárá. ṣé ẹ gbọ́. èwo wá ni ká lò nù wọn. ibẹ̀ yìí lẹ bá àwọn méjèèjì èyí tó bá wù yín ni ẹ lò. ẹ̀gbọ́n ni ká lò ẹ̀gbọ́n ká lò tàbúrò fún ẹ̀gbọ́n torí ẹ̀gbọ́n gbọ́n dáadáa ẹ̀gbọ́n ni ó ṣiṣẹ́ yẹn dáadáa. òwúrú òun mọ̀lẹ́ ó fún wa ṣe òun mọ̀lẹ́ ó fún wa ṣe ẹ̀yin mọ̀lẹ́. ẹ ṣé mo dúpẹ́ o. ó ti parí. ọmọ mi mo ti parí ṣe wọ́n mi ò kọ́. kí ló padà gbẹ̀yìn bí báyìí torí kọ́mọ bá lè sinmi ni mo ṣe ṣe gbogbo ètí mo ṣe kọ́mọ mi bá lè tẹ́nu kí bá jìyà títí dọjọ́ ogó mi òrí ẹni tí ò gbà kádàrá lọ́rọ̀ mi ó ti pa gbódòrò báyìí mi ò gbà tọ́lọ́hùn dá mo fọwọ́ ara mi tún dá níbi tọ́rọ̀ mi já sí Túnráyọ̀ Túnráyọ̀ ó ti parí ó parí o kò sọ fún tó máa sinmi ọmọ tó bá sinmi
ọmọ wo ló fẹ́ sí mi. Mọ́mí kí lẹ̀ ń sọ nítorí Ọlọ́run. Nítorí pé ìgbà tí mo rìnrìn àjò mo mọ tí wọ́n sọ fún mi ó ní tí wọ́n sọ ó ní. Ìyá wa adúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀rúnmọlẹ̀. Ètùtù ti parí, iṣẹ́ ti di ṣíṣe. Ẹ wò mí, yóò jẹ́ fọmọ yín. Bó ti jẹ́ fáwọn ará iwájú, yóò jẹ́ fóun náà. Ó ti di púpọ̀ ńlẹ́lẹ̀ ní ọmọ Odùyẹ̀rẹ̀ léyìí tó ṣàwo títí tó gbapá ajá tó fi fún pákéré. Awo ọ̀hún náà lòun náà wá ṣe báyìí o. Bó ti jẹ́ fólúgbọ́n, yóò jẹ́ fún un. Bó ti jẹ́ fárẹ̀ṣà, yóò jẹ́ fóun náà. Ó jẹ́ fóńkòyí, ọba jagunjagun, yóò jẹ́ fóun náà. Ẹ wá rẹ́bu tèmi fún yín o. Ẹ̀yin nìkan lẹ́ẹ̀dá lo, ẹ̀yin nìkan ni kẹ́ ẹ mọ́ ọ lò. Mo wá ní kìlọ̀ tí mo fẹ́ kí fún yín. Ìkìlọ̀ alákọ̀ọ́kọ́ ni wípé mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe ní kokoko báyìí làárọ̀ fàdítí. Kẹ́ ẹ bá mi ṣe fèyí tó jẹ̀gbọ̀n. Kò gbọ́dọ̀ fàbúrò rẹ̀ lẹ́ o. Kò gbọ́dọ̀ jẹ́ kí àkọ́kọ́ jẹ́ rárá báwọn ọ̀rúnmọlẹ̀ ti wí o. Kò ní fìyà jẹ. Ìkìlọ̀ ẹlẹ́ẹ̀kejì, mo fẹ́ kẹ́ ẹ bá mi wá owó. Gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ lè rí owó, ó ṣe kókó, ó ṣe pàtàkì. Mo fẹ́ kẹ́ ẹ bá mi dá lókòwò. Bẹ́ẹ̀ bá ti wá dá lókòwò yìí, ẹ wò mí, owó dé. Ajé olókun, ògúngún nísọ̀, ó ti sọ̀kalẹ̀. Yóò mọ tọ́jú yín. Kí n dá lókòwò. Bẹ́ẹ̀ni. Tí n bá dá lókòwò yẹn ló máa mú owó ní ilé máa wówó kiri mọ́. Ẹ wò bẹ́ ṣe ń wò mí, mo ìjogún lé kékeré kan lọ́wọ́ bàbá mi tó kàn mí. Ẹnu mọ́ kí n gbé ta ni, kí n dẹ̀ kówó ẹ̀ lé lọ́wọ́, àbí? Ìyún náà dáa báwọn. Gbówó bá ti dé, ní ńláńlá, ilé oríṣiríṣi ni ó wà kọ́ padà fún yín. Kódà ẹ ní màlápẹ́ ẹ ti gbélé kan tàrí. Bó ti rí nu. Ẹ wá rẹ́lẹ̀ kẹta, bàbá ń bá rí ìbẹ̀rẹ̀ wọn. Mo ti yẹ̀ wò. Ẹ̀mí wọn ò gùn. Ẹlẹ́mìí gúngùn ni wọ́n. Ṣùgbọ́n wá ní nǹkan kan tó pa wọ́n pọ̀. Ó lé àwọn méjèèjì pọ̀. Ìní ikú lẹ̀ wọ́n pọ̀. Ó dà ó so wọ́n pọ̀. Ó lẹ̀ wọ́n pọ̀ pàápàá. Ikú báwo? Ṣé ẹ rí àwọn méjèèjì? Ìjọ́ tí kan bá ti kú nù. Ẹ mọ̀ jẹ́ ń tàn yín. Ìkejì ò lè mú dọ́kẹ̀jẹ̀jẹ̀ tí ó fi wọlé. Mo béèrè lọ́wọ́ yín, ṣé bí ẹ sọ fún mi wípé kò sí nǹkan kan? Ẹyin kò sí nǹkan kan báyìí náà. Àwọn ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yẹn lẹ́mìí gúngùn ni wọ́n ó jayé pẹ́pẹ́pẹ́pẹ́, wọ́n ó dàgbà, wọ́n ó dògbò, kò síkú kan tí ó pa wọ́n lè wèrè. Kódà ẹ mọ̀ jẹ̀ǹtẹ̀ yín gan fúnra láàyín, ẹ fọwọ́ pa wú báyìí, ẹ fèrè kí ẹ fi tóbi. Àrọ́ ọmọdọ́mọdọ́mọdọ́mọ wà nílẹ̀ rẹpẹtẹ tí ò síkú kan tí ó pa wọ́n lè wèrè. Bí tí mò ń lọ nù. Ọmọ balẹ̀ gbà. Àmójú gbogbo ẹ̀ náà ló bí mo ti wí. Níjọ́ tí kú bá ti dé, kú bá ti mú kọ́ nù. Ìkejì ò lè mú jọ méjèèjì bí mo ṣe sọ. Nígbà tó bá dàgbà dàgbà. Ọlọ́run ti rí báyìí. Ká dára tọ́lọ́run dá àfìgbà tí mo fi ọwọ́ ara mi tí mo fi dá. Débi ìyá kọ́ gbogbo àwọn abiyamọ tó hùwà bí mo ṣe hùwà ìyá. Ọmọ ọlọ́gbọ́n ó ti parí ìsọ́mọ tó máa sí. Mo ti tún kádàrá Ọlọ́run dá o, tún ráyọ̀ o, tún dá o. Ó ti parí ọmọ. Kékeré ọmọ ẹgbẹ́ mi. Ọmọ ẹ̀ ti pa mí. Ó ti pa mí. Ọmọ ẹ̀ ti pa mí. Ọmọ mi ti pa mí. Ayọ̀mídé ti kú o! Ayọ̀mídé ti kú o! Ṣé sùúrù omi ikú òjọ́jọ́ bẹ́ẹ̀ náà làwọn òdòṣù awáyé má kúkú bí. Ẹ sọ fún mi pé bẹ́ẹ̀ ni o, ẹ sọ fún mi pé máa yá o, ẹni ẹ̀mí kúkú lẹ́ni wọ́n máa pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ o tẹ́ sọ fún mi nìyẹn o. Bàbá ikọ̀ yòókù gbọ́dọ̀ kú. Ẹyọ kan tó kú gbọ́dọ̀ kú o, ikọ̀ tó kú gbọ́dọ̀ kú o. Èwo tún
ẹ̀gbọ́n gbọ́dọ̀ fún ọ Túráyọ̀ mi ò gbọ́dọ̀ fún. ṣé wọ́n ti gbàgbé tó pa wọ́n pọ̀? pé kí ni ikú ló pa wọ́n pọ̀. bàbá bàbá. ẹ sùúrù o kẹ sùúrù o. Something. Kò sí nǹkan tá a lè ṣe sí títọ́dọ̀ bàbá. Nítorí ọmọ tí dọ́dọ̀ bàbá lọ́ba ni kò sọ́nà àbáyọ. Wọ́n ní kò sọ́nà àbáyọ o, pé kò síbi tí lè dé kò sọ́nà àbáyọ. Wọ́n ní kò sọ́nà àbáyọ o. Mọ́mí kí ló dé tẹ́ ṣe wá sọ fún wa? Ọ̀rọ̀ ọmọdé kò ṣe Túráyọ̀. Mo sáré ọmọdé pé kẹ́ lè jẹ́ èèyàn kọ́wọ́ yìí lè tẹnu. Kẹ́ má tọrọ jẹ, kẹ́ má wú ẹgbẹ́ yìí kẹ́ tó jẹun. Òun ló mú mi ṣe ohun tí mo ṣe. Nítorí ẹ̀ náà ni mo ṣe ta ilé kó ṣoṣo tí mo jogún lọ́wọ́ bàbá mi. Owó ẹ̀ ni mo kó fún ẹ pé kó máa fi ṣe business. Mi mọ̀ pé bó ṣe máa rí rèé. Mo rò pé bóyá àdàgbà yìí náà dàgbà ẹ̀ darúgbó ni mi mọ̀ pé lẹ́yìn máa ṣíwájú. Mi mọ̀ pé bó ṣe máa rí rèé mi mọ́ mi bá mọ̀ mi ní ṣe. Àbúrò mi ti kú. Ó kú ọjọ́ méjì. Mọ́mí, ó kú ọjọ́ méjì. Ìlú máa kú. Mọ́mí kí wọ́n lè rẹ̀ yìí. Ìwọ Kí lè rẹ̀ yìí? yóò dé rí. Mo ṣòwò mo ṣọ́ọ̀tì. Mo ti ṣòwò mo ti ṣọ́ọ̀tì. Mo ṣọ́ọ̀tì o. Mo ṣọ́ọ̀tì. Mi ò rèrè jẹ́. 2 days from now. Èmi náà kú. Sọ ọdún méjì nìkan ló kú báyìí. Ọjọ́ méjì nìkan ló. Ayé mi. Ayé. Parí o. Ọjọ́ méjì ló. Àfẹ̀mí àfẹ̀mí kárẹ̀ láì. Àfẹ̀mí àfẹ̀mí kárẹ̀ o. Àfẹ̀mí kárẹ̀ o. Sàmú Ṣàngó. Orí ni wọ́n bẹ́ àyà ni wọ́n gbà. Ọwọ́ mi bá tẹ̀ ọ́ wá dọ̀rùn bọ̀. Gbogbo ẹnu ẹ̀tẹ́ ni ọ̀gbẹ̀yìn àfífì lápẹ́rín. Àfẹ̀mí àfẹ̀mí. Àfẹ̀mí àfẹ̀mí kárẹ̀ láì. Níwájú èmi lẹ́yìn. Àfẹ̀mí àfẹ̀mí kárẹ̀ o. Èmi náà ní lókè. Orí ni wọ́n bẹ́ àyà ni wọ́n gbà. Ọwọ́ mi bá tẹ̀ ọ́ wá dọ̀rùn bọ̀. Ẹ̀tẹ́ ni ọ̀gbẹ̀yìn àfífì lápẹ́rín. Gbàmí Olúwarun, èṣìṣìn àfọ́jú kó má máyé sí mi lẹ́mu. Ọ̀rọ̀ ọmọ aráyé lè rán ní sọ́run. Ẹlẹ́dàá gbà mí o, kí má máa sunkún. Bàbá gbọ́ tèmi o, ọmọ aráyé wọ́n lè jùrì lọ. Àfẹ̀mí àfẹ̀mí kárẹ̀ láì. Àfẹ̀mí kárẹ̀. Àfẹ̀mí àfẹ̀mí kárẹ̀ o. Kò sẹ́ni tó tó. Orí ni wọ́n bẹ́ àyà ni wọ́n gbà. Ọwọ́ mi bá tẹ̀ ọ́ wá dọ̀rùn bọ̀. Kò jágbéjá ẹ̀tẹ́ ni ọ̀gbẹ̀yìn àfífì lápẹ́rín. Àfẹ̀mí àfẹ̀mí kárẹ̀ láì. Ẹ̀yin àfẹ̀mí lọ́tún lósì. Àfẹ̀mí àfẹ̀mí kárẹ̀ o. Orí ni wọ́n bẹ́. Ẹ ṣe bí ọ̀dọ̀ bàbá tí kò lè palẹ̀ lẹ́nu lọ. Bẹ́ẹ̀ ni. Tẹ́ bá ti dé àárín ìlú ńsìn, ẹ̀yin ẹ gbọ́kadà
ẹlẹ́yìn lọ sí ìyànà ìgboro tẹ́ bá ti wá débẹ̀ tí ọ̀kadà yẹn ti drop yín ẹ máa rí ọ̀nà yẹn ó lọ tóóró ẹ̀yin ẹ gbàbẹ̀ ẹ máa já sí àárín ìlú tiwọn anybody tẹ́ bá ti rí ẹ béèrè lọ́wọ́ wọn wọ́n máa júwe ọ̀dọ̀ wọn fún bàbá yẹn ti ẹ̀ popular gbogbo yẹn ló mọ̀ wọn. ẹ jọ tí n bá wá ṣe tán tí mo fẹ́ máa padà lọ ńkọ́ báwo ni mo ṣe máa rí ọkọ̀ tó máa gbé mi padà. tẹ́ bá ti dé bí ọkọ̀ ń ná bí ó ń lọ ó lè já wa náà lè máa bá pàdé ó lè já wa náà ẹ ṣé bàbá mi. àfẹ̀mí 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 ẹ kárẹ̀ láì níwájú èmi lẹ́yìn àfẹ̀mí àfẹ̀mí ẹ kárẹ̀ èmi náà ní lókè orí ni wọ́n bẹ́ àyà ni wọ́n gbà ọwọ́ mi bá tẹ̀ ọ́ wá dọ̀rùn mọ́ ẹ̀tẹ́ ni ọgbẹ̀yìn àfífi lápẹ́rìn gbàmí Ọlọ́run èṣìṣì àfọ́jú kó má máyé sí mi lẹ́mú ọ̀rọ̀ ọmọ aráyé lè rán ní sọ́run ẹlẹ́dàá gbà mí o kí má máa sunkún bàbá gbọ́ tèmi o ọmọ aráyé wọ́n lè jùrì lọ àfẹ̀mí àfẹ̀mí ẹ kárẹ̀ láì àfẹ̀mí ẹ kárẹ̀ àfẹ̀mí àfẹ̀mí ẹ kárẹ̀ o kò sẹ́ni tó tó orí ni wọ́n bẹ́ àyà ni wọ́n gbà ọwọ́ mi bá tẹ̀ ọ́ wá dọ̀rùn. Wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n ní ìyànà gbòòrò. 500 lọ́wọ́ yín. 500 kò sí wàhálà. ìyànà gbòòrò náà ni wọ́n fẹ́ mo ti gbọ́. àfẹ̀mí àfẹ̀mí ẹ kárẹ̀ àfẹ̀mí àfẹ̀mí ẹ kárẹ̀ o sàmọ́ ń sango. orí ni wọ́n bẹ́ àyà ni wọ́n gbà ọwọ́ mi bá tẹ̀ ọ́ wá dọ̀rùn bọ̀ gbogbo ẹnu ẹ̀tẹ́ ni ọgbẹ̀yìn àfífi lápẹ́rìn àfẹ̀mí 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 ẹ kárẹ̀ láì níwájú èmi lẹ́yìn àfẹ̀mí àfẹ̀mí ẹ kárẹ̀ èmi náà ní lókè orí ni wọ́n bẹ́ àyà ni wọ́n gbà ọwọ́ mi bá tẹ̀ ọ́ wá dọ̀rùn mọ́ ẹ̀tẹ́ ni ọgbẹ̀yìn àfífi lápẹ́rìn gbàmí Ọlọ́run èṣìṣì àfọ́jú kó má máyé sí mi lẹ́mú ọ̀rọ̀ ọmọ aráyé lè rán ní sọ́run ẹlẹ́dàá gbà mí o kí má máa sunkún bàbá gbọ́ tèmi o ọmọ aráyé wọ́n lè jùrì lọ àfẹ̀mí àfẹ̀mí ẹ kárẹ̀ láì àfẹ̀mí ẹ kárẹ̀ àfẹ̀mí àfẹ̀mí ẹ kárẹ̀ o kò sẹ́ni tó tó orí ni wọ́n bẹ́ àyà ni wọ́n gbà ọwọ́ mi bá tẹ̀ ọ́ wá dọ̀rùn bọ̀ kọjá gbẹ́jà ẹ̀tẹ́ ni ọgbẹ̀yìn àfífi lápẹ́rìn.
ọ̀dọ̀ ló ti pin mọ́ mi lọ́wọ́ báyìí níbo ni mo mọ̀ tí mo fẹ́ yà sí o tún ní kí n yà sí ni àbòsí níbo ni mo fẹ́ gbà báyìí. Farabalẹ̀ arábìnrin farabalẹ̀ kí ló gbé ọ débi. bàbá tí kò lè pa ni mò ń wá bàbá tí kò lè pa àwọn ni mò ń wá. èmi ni bàbá tí kò lè pa ẹni tí n bá sì fẹ́ ọmọ ilé mi ní ọmọ ilé mi gbogbo làálàá kókó janjan rẹ mo ṣe ń bọ̀ mo ti rí ìdùnnú tí mo fi ṣe náà mọ ọtọ́ náà fi dí èmi wá ní í ṣe fún ọ. ẹjọ́ ìṣàánú mi wọ́n ti bá ti rí yọ̀rọ̀ mi máa dà lọ ọmọ méjì péré ni mo bí ikọ́ tí mo ṣọlẹ̀ ò ti kú ìkejì wà lórí àìsàn wọ́n dẹ̀dí dandan àfi kó kú ìyẹn ni wọ́n jẹ ní kí wọ́n bá ayé ẹ̀ṣẹ̀ ìṣàánú mi ìfẹ́ fojú sunkún ẹyọkọ̀ tó kù ẹjọ́. ikú ò ní sọmọ ẹ mọ́ àrùn ò ní sọmọ ẹ mọ́ ọmọ ẹ ò ní kú. níwọ̀n ìgbà tó o ti fojú kàn mí èmi tí kò lè pa tó o ti fojú rí mi máì lójú wa ti jọ rí bí tí kò sọmọ ẹ mọ́. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé bàbá mi o. yà lọ lè mi. Mami, ṣé wọ́n ní ti máa mú ara mi àyà mi ní kú mọ́? Ohun tí wọ́n sọ ni wípé tó bá mú pé ara ẹ máa balẹ̀ nítorí sọ nìyẹn ìgbà kó mú kára ẹ lè balẹ̀ ọkọ mi. ṣé wọn lórí parẹ ń balẹ̀ ń sìn wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n lára ẹ̀ máa balẹ̀ tó bá mú. kí ló tún dé? kí ló dé? Túráyọ̀ 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 iná ọmọ ti jẹ́ mi o iná ọmọ ti jẹ́ mi o ọ̀rọ̀ mi ti parí ẹ wo mi tí mo bọ́ rárá mi dé ẹ wo mi o mo yí kádàrá náà padà ó ti tọ́ báyìí pẹ̀lú wàhálà tí mo ṣe lórí ọmọ tí mo yí kádàrá ọmọ padà jà níbi tọ́rọ̀ mi padà jà sí mi ò gbọ́ kádàrá o mo ti gbà kódóró ó ti tọ́ o ọmọ méjì agbẹ́kẹ̀lé mi méjèèjì Túráyọ̀ máa tọ́ o ẹ dúró dè mí ayọ̀ ìwọ náà dúró ajọ́ ń lọ ní iná ọmọ ti jó mi ajọ́ ń lọ ní Túráyọ̀ dúró dè mí o. àìní sùúrù sọjá bá wà ìwà àìdúró sí ọ̀tọ̀ ní ọ̀jẹ̀ ẹ̀dá ẹ̀ máa kánjú kọjá kàkàrà. àìní sùúrù sọjá bá wà ìwà àìdúró dásìkò èrè ọ̀tọ̀ ní ọ̀jẹ̀ ẹ̀dá ẹ̀ máa kánjú kọjá kàkàrà. àyànmọ́ ṣe kàn láì gbà ènìyàn ò lè sáré ju Ọlọ́run lọ ẹ ṣe jẹ́jẹ́. àìní sùúrù tọ́jà bàbá ìwà àìdúró dásìkò èrè ọ̀tọ̀ ni yóò jẹ́ ẹ̀dá ẹ̀ máa kánjú kọjá kàkàrà. kásáré lọ́wọ́.
dẹ̀ lọ́la kò sẹ́ni tó forí ẹnìkan rún